a wàá sọ ọdún tí sinimá ọ̀hún bóde àti àwọn àkòrí pé táìtù ni wọ́n ń pè ní àkòrí tó bóde tí sinimá ọ̀hún bóde á fi bẹ̀. Àwọn sinimá wo lẹ́yìn náà tún rántí tẹ́ ẹ fẹ́ kí n gbé wá sójú ìwòran yín? Ẹ fi gbogbo ìdáhùn yín ẹ fi sábẹ́ comment section yìí, èyí tá a pè ní abala àríwísí. Ọyá ẹ jẹ́ ń gbé wá o, ẹ kú ìkàlẹ̀. Bàbá mi, bàbá olóyè. Èmi nu. Bàbá olóyè. Ẹyẹ méjì ìjẹ́rìí ẹ̀. Èmi tí mo joyè tán tó yẹ wọn ẹlòmíì jẹ. Ṣé ń pè mí lápègbà? Bàbá olóyè. Ìlẹ̀kẹ̀ lọ́rùn, ìlẹ̀kẹ̀ lọ́rùn. Ọgbà yìí ọmọ yìí ò ní tẹ́. Ọbẹ̀ lọ́mọ. Ọbẹ̀ ní rí mo dùn púpọ̀ jù. Èmi ló dé. Ṣé ò sí?